máa fọ bá ẹbẹ wàhálà ìṣẹ̀lẹ̀ ọ̀sán fún yòó kálukọ́jà bá rọrùn ẹ̀ sí àjò ìgbà yìí bò wọ́n bẹ̀rẹ̀ sí dun sírí fún ni mo bá gbé a mo bá tẹ màṣínì ọ̀nà làwọn ti jábọ́ ní gbogbo ìgbà. àwọn Fúlàní ẹ̀yìn bọ̀ sí. àwọn ọlá ìpẹ́ ìyá ọpẹ́ kó ti ṣá oko yìí wọ́n àlè ibi ìyá ọpẹ́ máa ń ṣáré bi kòkó ọ̀gá kọlu ọ̀ ibẹ̀ nù ni ọ̀yá ibi mo ti fún mọ̀ pé Yorùbá wà nù ẹ̀wọ̀n náà nù ni ẹ ké wọn ẹ má jẹ́ káwọn tó kú lọ. àwọn sọ̀rọ̀ Yorùbá rárá wọn sọ lójú Yorùbá náà sọ. Yorùbá lè ké wọn. wọn lè ké wọn ẹ má jẹ́ káwọn tó kú lọ ẹ má jẹ́ káwọn. ibi yóò mi ti tẹnu ẹ mọ ọ̀kadà mọ́lẹ̀ wọ́n ti yìnbọn tìǹbù títí wọ́n ti gbó gbogbo kóòtù mọ́ wọ́n ti gbó gbogbo ẹ̀ torí kóòtù ọmọ wọ́ bá ọlọ́pàá òní gbà pẹ̀lú bun wọ́n ti fọ́ táyà máṣínì náà bí ìbùnlẹ̀ wọlé sí inú ni bí wọ́n wọlé sí inú wọ́n á gbé ìwọ́nú ìkòkò hàn ibẹ̀ lé ibi kéèdìdì ń gbé ìwọ́nú ìkòkò hàn ẹ̀mọ̀ pé mọ́tò ìwáyé tí kan dé ká mọ́tò ìwáyé tí wọ́n ṣe dé báyìí ọkọ̀ kọ́ọ̀sì ọ̀nà mọ́lẹ̀ mi ni bẹ́ẹ̀ mọ́tò ọlọ́gbà tá a lọ fún ká mọ́tò wọn ṣe máa kọ́ọ̀sì mọ́lẹ̀ báyìí ibẹ̀ mo ti tẹná wọ inú ìkòkò hàn báyìí mo ṣe máa tẹná wọ inú ìkòkò hàn báyìí mo bá là jáde só òdì kejì lókè nù mọ̀ tẹná ọ̀pọ̀ mọ́tò wọn ṣe tẹná nkọ̀ bá mọ́tò wọn lọ́dọ̀ ọlọ́pàá ò ní gbà pàmò dé gbà mọ́tò wọn mọ́tò àwọn Fúlàní yẹn àwọn Fúlàní wọn ìgbà yẹn mo dé gbà lé awọ ẹlẹ ọlọ́pàá wọn mi à ń bè lọ́wọ́ mi pé bó mi ṣe bọ́ láì hìn wọn. ọlọ́pàá ẹ̀gbọ́n àwọn ló ń bè. wọ́n béèrè pé báwo lẹ ṣe bọ́ láàrin wọn. ìgbà yẹn mo rìpọ́tù fún òun mo lọ yà wípé kálẹ̀ lẹ̀ dóòlà ẹ̀mí àwọn méjì yóò mi gbé wípé wọ́n ti kí aláwọn ọ̀kẹ́ mọ́lẹ̀ bí ipa iṣẹ́ òun kèlè mú dé fìyìn wípé ká bẹ̀rẹ̀ ọlọ́pàá wọn ń jẹ́ kó máa yé mi pé báwọn kè báyìí sáyìn lẹ́dọ̀ area commander àwọn ò lè lọ ìpè táwọn báyìí ti sáyìn lọ́dọ̀ area commander àwọn ò lè lọ rescue ẹni wọn. ẹlẹ́bàá mọ́tò tí ní Ègùn àpàdà. mọ́tò táwọn Fúlàní yẹn lò ẹ bá lọ́dọ̀ ọlọ́pàá. nkọ̀ bá mọ́tò ọlọ́dọ̀ ọlọ́pàá. ẹ bá ń bẹ̀ ọba ń bẹ̀. ẹ bá mọ́tò yẹn lọ́dọ̀ ọlọ́pàá. ibi mo ti fún àná pé mọ́tò wọn ló gbé ata lọ fún àwọn ẹbí fún wọn. ok mọ́tò àwọn ọlọ́pàá yẹn mọ́tò tó kọ́sà àwọn ọmọdé ọlọ́pàá yẹn wọ́n padà bá mọ́tò yẹn lọ́dọ̀ ọlọ́pàá. bẹ́ẹ̀ ni nkọ̀ bá mọ́tò òun tẹ́ ẹ pé kó lè pamọ́ igi ká kí á kẹ́ ọ́n máa lọ kọ̀ọ̀kan ẹ̀bẹ̀. Nàìjíríà ó ti tún àwọn. Yorùbá nation Yorùbá nation àwọn adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tí ó fún wa ní àsìkò yìí láti jẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá àti wá jẹ́ ọmọ ọkọ Oòduà láti ṣe ọmọ àlè nínú gbogbo gúrúùpù pátápátá Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ láti dá yàtọ̀ ní gbogbo gúrúùpù pátápátá àwa ní ọmọ ọkọ Oòduà tí a yàtọ̀ nílé tí oko adẹ̀dúpẹ́ lọ́wọ́ àwọn ìyá wa bàbá wa ní diaspora pátápátá tí wọ́n ràn wá lọ́wọ́ fún support láti gba ilẹ̀ òmìnira ilẹ̀ Oòduà Yorùbá nation yìí àwọn ò padà sí Nàìjíríà mọ́ Nàìjíríà ti sú wa àwọn ti rẹ́dì láti kúrò ní ọ̀dà Nàìjíríà àwọn rẹ́dì láti dá dúró ìyàtọ̀ fi jẹ́wọ́ ti tó gẹ́ àwọn ìyàwó òde lọ́sọ̀kọ àwọn bàbá wo òde lọ́sọ̀kọ gbadé oko wọ́n fi gbogbo màálù wọn fi jẹ́ pani ẹjọ́ àwọn náà fẹ́ òmìnira tuntun a fẹ́ òmìnira tuntun. iṣẹ́ la ò bí security. bẹ́ẹ̀ni o ọmọ wa jáde wọn ò ríṣẹ́. sóyà ó sódà. Lagos state ẹ gbọ́dọ̀ ìbára ká lè fídíò wọn kó wa papọ̀. àwọn sábà àjọ. ẹ fídíò máa kó yẹn. oṣù kẹrin àwọn sábà àjọ sí i. ọwọ́ ní kò ní rí bẹ́ẹ̀. ẹgbẹ́ tara wọn ni. Yorùbá nation náà. Yorùbá nation náà. Yorùbá nation náà. Yorùbá Oòduà náà. Bẹ́ẹ̀ni. Yorùbá nation náà. Yorùbá nation náà. Yorùbá nation náà. Ilẹ̀ olómìnira. Ilẹ̀ Yorùbá. Ilẹ̀ olómìnira ilẹ̀ Yorùbá náà. Yorùbá òṣèlú mọ́. Ilé ti yá. Fúlàní àti Haúsá ọmọdé kan wá tó ọmọ pa ọmọ adókun pọ̀ mẹ́ta ló jẹjẹ mọ́ ọmọ kí ọmọ ìkéré máa kí ní sódà nation náà àbáwọn tí wọ́n fúnra lẹ́yìn ọjọ́ ìsọ́sísì wá fúnra wa. mọ́sà ìléyà o ọmọ Oòduà ìléyà tí a pa. Bóyá ká padà sí
ọ̀dọ́mọ tó lè ṣe president wa ni. ṣé wọ́n bá báwọn ọ̀dọ́mọ tó lè ṣe méjọ wa ni. ṣé wọ́n bá báwọn ọ̀dọ́mọ tó lè ṣe immigration ni. ṣé wọ́n bá báwọn ọ̀dọ́mọ tó lè ṣe lọ́yà ni. Yorùbá nation àwọn ọmọ ọkọ Oòduà àti kìí ṣe ọmọ àlè original ọmọ ọkọ ni Lagos State chapter ló sọ̀rọ̀ mọ̀kúnlá wà níbàdàn ìkọ́gbà tí má di fún lọ́wọ́ ìjọba múnisí Nàìjíríà Yorùbá nation la fẹ́ àṣemọ́ Yorùbá nation. Iléyá ọmọ Oòduà Iléyá ọmọ Oòduà Iléyá. Àwọn ọ̀yà àwọn tó bá bá nínú bẹ́ẹ̀ ni wọ́n bá fi bá wọn lò tó bá jẹ́ kọ́ra sílẹ̀ àwọn òwúrí èrè ọkọ̀ bẹ́ẹ̀ ni wọ́n bá bá lò jẹ́kọ̀ wa ni àmọ́ tó bẹ́ ìyá sálẹ̀ ni ilẹ̀ tó tẹ̀lé lọ́ra tó ká gbẹ́gbẹ́ gbogbo nǹkan wọn àti ká gbẹ́gbẹ́ ọwọ́ ń kọ́ alẹ́ ní díẹ̀ Iléyá o ọmọ Oòduà Iléyá o ọmọ Oòduà Iléyá. Oníṣẹ́dá lè lágbára Ọlọ́run. Mo kí ọmọ Yorùbá máa pátá nínú ọkọ̀ àtìlẹ́yìn Oòduà. Kókó tí a ṣe jáde láti ṣe rally àbí awareness òun ni pé Fúlàní Haúsá Bòròró ọ̀rẹ́ nìkan kan ṣe bá wọn ṣe papọ̀ mọ́ ilẹ̀ Nàìjíríà lókè sọpọ̀ 19 ni ọ̀rẹ́ nìkan kan ṣe pẹ̀lú wọn mọ́ wọ́n ń pa Yorùbá wọ́n ń pa wọn yẹn wá nínú oko láti rí ọdún láti ìgbà tó ti bí mi mo ti ń gbọ́ pé a máa ṣe títì ìgbà tó bí mo tún kàwé tí mo fi kàwé tán a máa ṣe títì là ń gbọ́ a tún kàwé tán a tún lọ kọ́ṣẹ́ a máa ṣe títì là ń gbọ́ ọdún mélòó la tó fẹ́ dúró ìdílé yẹn dà kò sọ́dún kan tá a mọ̀ dé yìí lórí ní gbogbo ọmọ Yorùbá àti ọmọ Yorùbá àtàlẹ́ ọmọ Yorùbá má ṣe wá rẹ̀ ẹ kó parí ọ̀rọ̀ ká má sùn ilẹ̀ Yorùbá wàrà àdúgbò yìí ni ẹ̀yin ọmọ ìyá wa lọ́kùnrin àti lóbìnrin ẹ má ṣe bẹ̀rù gbogbo àgbà ìgbà Oòduà kò sí àtẹ̀wọ̀sàmù rí ẹ̀yin politician wa ẹ̀yin ọ̀dọ́gbẹ́ ẹ̀mí ẹ̀mí challenge ká máa jọ lọ́sí àwọn ọmọ ọkọ Yorùbá àwọn ọmọdé wọn ó di àṣẹ wa ọmọ ẹ̀dá èèyàn kéèyàn ọkùnrin obìnrin ni ọmọdé ni àgbà ní kò ní kó fẹ́ dábí nínú obìnrin àbẹ́ ẹgbẹ̀rún tó bá wà lóun fẹ́ lójú ìjà kọ́ wá níbi alálẹ̀ wọ́n sì dájọ́ fún o.